Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè kọ́? Gist tí a mú wá lánàá lórí ọ̀rọ̀ àǹtí wa fashion. Wọ́n ní kábíyèsí bínú sí wọn lórí ọ̀rọ̀ tí wọ́n sọ sí Christiana nípa ọ̀rọ̀ trunk Coca-Cola tí kábíyèsí ní kí wọ́n gbé wá fún wọn fún birthday ọmọ wọn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí bàbá Erin ńlá gbọ́ nǹkan tí àǹtí wa fashion sọ, wọ́n ní bàbá Erin ńlá ní àwọn suspend birthday yẹn until further notice. Nǹkan tí a gbọ́ tí wọ́n ní àǹtí wa sọ fún Christiana ò ní wípé kí ló dé tí Christiana tí ó máa ṣe bí ìgbà tó yẹ pé ọmọ ẹ̀ ló ń ṣe birthday, kí ni tiẹ̀ láti wá máa bá òun gbé kóòkì wá sí ibi birthday òun. Wọ́n ní ó dẹ̀ tún sọ fún yín pé òun fún ní bóyá 24 hours pé kó kẹ́rù ẹ̀ kó kúrò ní palace kó dẹ̀ stay away from kábíyèsí. Wọ́n ní ìgbà tí bàbá Erin ńlá gbọ́ ọ̀rọ̀ ẹ̀, wọ́n ní inú bí bàbá Erin ńlá wípé nǹkan tí bàbá Erin ńlá fi ní àwọn postpone birthday yẹn until further notice ni kọ́tà gbọ́ nìyẹn yẹn ara lé. Dẹ̀mọ́ pé gbogbo ọ̀rọ̀ birthday yìí ó ti ń já ràn-ìràn nílẹ̀ lórí ọ̀rọ̀ wípé 20 million làwọn fẹ́ tí kábíyèsí ní birthday ọmọ kékeré ni. Wípé àwọn ọmọ míì gan láwùjọ wọn kì í ṣe birthday. Wípé ó ṣe jẹ́ pé àwọn tó bá yẹ pé wọ́n ti wà nílé ọlá náà máa ń fẹ́ máa ṣe nǹkan àṣehàn. Wípé ṣé birthday ọmọ kékeré tí ò ní rántí. Wípé ọmọ ọdún mélòó làwọn ọmọ yìí, pé ọmọ ọdún kan péré ni wọ́n, pé ṣé wọ́n fẹ́ rántí páwọn ti ẹ̀gẹ́ kéèkì ni. Ṣùgbọ́n bàbá Erin ló tiẹ̀ láwọn ò ṣe birthday, ṣùgbọ́n ọ̀rọ̀ tí àǹtí wa fashion sọ, wọ́n ní kábíyèsí ní pé àǹtí wa fashion fi ọwọ́ pa idà wọn lójú ní ọ̀rọ̀ tán sọ yẹn. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé tán ní àǹtí wa fashion tán ni wọ́n gba ọ̀dọ̀ pàrọ́pò lọ, wípé wọ́n lọ bá pàrọ́pò, wípé kí pàrọ́pò bá wọn bẹ bàbá Erin ńlá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, wípé àwọn ò lè postpone birthday àwọn èjì rẹ̀, wípé nítorí àwọn ti ṣe oríṣiríṣi preparation fún ọjọ́ ìbí yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ní ọjọ́ tó bá ń ṣe birthday àwọn ìbejì, ọjọ́ ìbí àwọn ìbejì, oríṣiríṣi nǹkan náà máa ń ṣe. Lálàkọ́kọ́ bí èmi ṣe mọ̀ o, wọ́n máa ń sun rárá fún àwọn ìbejì. Wọ́n máa ń kọrin fún wọn. Bí kan kọ táyé lolú ló ní kí gbogbo yín o, wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ọmọ Kẹ́hìndé ló ní kí gbogbo yín o, wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Tó bá ń kọ èyí, àwọn onílù á máa lu gángan, wọ́n á máa jó bàtà. Wọ́n máa ti ń ṣe gbogbo àwọn òrìṣà yìí fún àwọn ìbejì láti ayé àwọn baba ńlá baba wa ni. Nítorí èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gan, mo ti rí oríṣiríṣi àwọn ìbejì tí wọ́n kọ irú àwọn orin báyìí fún. Ẹ mọ̀ pé ìbejì ó jẹ́ nǹkan tí Elédùmarè tí ó fi sínú obìnrin láti jọ pín ọkàn kan náà. They share one soul. Bí èmi ṣe feel nìyẹn o, because inú obìnrin kan ni ìbejì ti jáde. Wọ́n dẹ̀ ní pé àwọn Yorùbá tí èèyàn bá bí ìbejì, ó máa ń jẹ́ highest rate. Wípé nǹkan ìdùnnú ò ní pé èèyàn bí ìbejì. So wọ́n máa ń honor wọn. Wọ́n máa ń take care wọn. Wọ́n máa ń ṣe oríṣiríṣi nǹkan fún wọn. Níbi pé kí àwọn méjèèjì kan máa wọ aṣọ kan náà. Tí wọ́n bá wọ, ẹ máa rí àwọn ìbejì míì, wọ́n máa jọra wọn gan tó yẹ pé àwọn ni wọ́n ń pè ní identical twins. Wọ́n ní identical twins and identical twins. Àwọn tó jọra wọn àti àwọn tí wọ́n jọra wọn. Ẹlòmíì, àwọn ìbejì míì wà tó yẹ pé tí ẹ lè dá wọn mọ̀. Wọ́n máa ń jọra ni. Tẹ́ ẹ̀ ní lè dá wọn mọ̀ rárá. Ẹ̀yin èèyàn lé. Ìgbà tó bá ń ṣe ritual fún àwọn ìbejì yìí, wọ́n máa ń ṣe àdúrà. Wọ́n máa ń ṣe oúnjẹ oríṣiríṣi.
bí èkuru, ẹ̀wà ìbejì, oríṣiríṣi nǹkan náà máa ń gbé àádùn. Wọ́n máa ń pín kiri fáwọn ọmọdé, wọ́n máa pe àwọn ọmọdé, wọ́n máa fún wọn ní gbogbo oúnjẹ yìí láti fi ṣe àdúrà fún àwọn ìbejì ni. Ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn nǹkan báyìí ni àǹtí wa ti pinnu láti ṣe fún àwọn ọmọ ẹ̀ kó tó wá di pé ó gbọ́ wípé bàbá Wẹ̀rínlá láwọn fẹ́ travel ní ọjọ́ tí àǹtí wa mọ̀ yìí. Wọ́n ní àǹtí wa wípé inú ẹ̀ ò dùn rárá nígbà tó gbọ́ wípé bàbá Wẹ̀rínlá fẹ́ travel. Wọ́n ní ìtorí ẹ̀ ló fi gba ọ̀dọ̀ parọ́pò lọ láti lọ bẹ parọ́pò pé kí parọ́pò bá òun dá sí ọ̀rọ̀ yìí, wípé nítorí òun ti mú ọjọ́ yìí, òun ò délé wá ti wá fi gbogbo àwọn plans sọ́nà kí bàbá Wẹ̀rínlá wá ní kò ní ṣeé ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Wọ́n ní nǹkan tí àǹtí wa sọ fún Christiana wípé kó jáde kúrò nínú ààfin, tí bàbá Wẹ̀rínlá ní kò lẹ́tọ̀ọ́ láti sọ fún Christiana kí Christiana jáde nínú ààfin tàbí kó fi ọkọ ẹ̀ sílẹ̀. Wọ́n ní àǹtí wo lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀. Wọ́n ní Christiana fún lésì o. Wọ́n ní Christiana fún lésì pé Christiana ó sọ fún àǹtí wa wípé tí nǹkan tó mú Queen Naomi tí kò lè stop ẹ láti má rí kábíyèsí, ìwọ náà ò lè stop òun láti má wá sínú ààfin, kò dẹ̀ lè stop òun láti má rí bàbá Wẹ̀rínlá. Wọ́n ní ọ̀rọ̀ yẹn fa wàhálà gan láàrin wọn, ìpè kábíyèsí dẹ̀ gbọ́n pa ẹ̀. Wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n ló bí bàbá Wẹ̀rínlá nínú, ìpè ta ni àǹtí wa fashion tí ó máa stop àṣẹ àwọn rọ̀yàn níṣẹ́. Ó fi bí sú ẹni yẹn. Ẹ mọ iye tí wọ́n ń ta crate Coca-Cola nísìn, ká tó wá sọ pé lọ́rì Coca-Cola. Ẹ mọ iye tí bàbá Wẹ̀rínlá ti ná. Wípé kí ni ti àǹtí wa fashion láti máa sọ fún àwọn nǹkan tó yẹ káwọn ṣe nínú ààfin àwọn. Wípé kí ni ti àǹtí wa fashion láti máa sọ fún ẹni tí àwọn rán níṣẹ́ pé kò gbọdọ̀ wọ inú ààfin àwọn mọ́. Wípé àǹtí wa fashion tẹ idà wọn mọ́lẹ̀. Ó dẹ̀ ń fi ojú, ó fi ń kéré òfin àwọn nínú ààfin. Wípé nítorí ìdí èyí ni bàbá Wẹ̀rínlá náà fi postpone birthday àwọn ọmọ àǹtí wa fashion o. So wọ́n ní ìgbà tí àǹtí wa fashion dé ọ̀dọ̀ parọ́pò, wọ́n ní parọ́pò sọ fún un pé lálàkọ́kọ́ àwọn máa sọ fún un pé nǹkan tó ṣe ò dáa. Wípé no matter ẹni tí kábíyèsí ò bá rán níṣẹ́, wípé àǹtí wa ò ní right láti máa sọ fún ẹni yẹn pé kí ni tiẹ̀ láti máa lọ ra nǹkan fún birthday àwọn ọmọ. Wípé o ò ní láti bá rojọ́ kankan, o ò ní láti bá sọ nǹkan kan. Wípé torí o mọ̀ pé bàbá Wẹ̀rínlá máa gbọ́rọ̀ yẹn. Wípé irú ọ̀rọ̀ báyìí dẹ̀ ló máa ń bí bàbá Wẹ̀rínlá nínú. Wọ́n dẹ̀ sọ fún bí a ṣe gbọ́ allegedly o pé àǹtí wa fashion ti máa ń bínú jù. Ipò ní láti calm down. Ipò máa fi ìbínú wùrùwùrù á fi ba nǹkan jẹ́ tó bá yá máa bẹ̀bẹ̀. Ipe kò náà wò pé láti joy lórí ọ̀rọ̀ Christiana yìí ló ti ń jà, ló ti ń bínú, ló ti ń jà, ló ti ń bínú, ló ti ń jà ní gbogbo ìgbà. Ipe ṣé yẹn wá stop kábíyèsí láti má rí Christiana. Ẹ̀yin èèyàn lé nǹkan tó ní parọ́pò sọ fún nìyẹn. Nǹkan tí a gbọ́ nípa Christiana, wọ́n ní ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń close business deal gan fún bàbá Wẹ̀rínlá. Wọ́n ní àtìgbà tí bàbá Wẹ̀rínlá ti meet ẹ̀, wọ́n ní bàbá Wẹ̀rínlá ò regret. Wọ́n ní because a lot of business ló ti close fún kábíyèsí. Wọ́n ní ìtorí ẹ̀ ní kábíyèsí fi compensate láti fún ní 80 million yẹn pé kó lọ ra ilé. Kì í ṣe iye tó rà nìyẹn, ó máa fowó kún o. Tọ́nà níbi tó ra lé sí, wọ́n ní ilé wọn ń bẹ̀ bí a ṣe gbọ́ allegedly o. Ẹ̀yin èèyàn lé. So relationship tí kábíyèsí àti Christiana ní
ó strong a little. Nǹkan tí mo fi ní pé ó strong a little ni pé wọ́n ní business relation. Yàtọ̀ sí pé bóyá wọ́n ń fẹ́, wọ́n ní business relationship together. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí like àwọn obìnrin tó gbọ́n torí wọ́n jí pépé. So wọ́n like obìnrin tó yẹ pé wọ́n máa depend lé orí palace owó. Pé ó dìgbà tọkọ ń bá ṣe fóun kóun tó jẹun àbí tọkọ ní láti máa bọ́ òun. Like àwọn obìnrin tó yẹ pé wọ́n lè ṣe business fúnra wọn, wọ́n dẹ̀ máa mú owó wọlé. Kì í ṣe pé kábíyèsí ò ní pèsè fún ìyàwó wọn o, wọ́n ń ṣe ojúṣe wọn fún àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn. Ṣùgbọ́n wọ́n like obìnrin tó yẹ pé wọ́n wà ambitious nípa business. Ẹ̀yin èèyàn lé. So nǹkan tí kábíyèsí fi like Christiana ni. Ṣùgbọ́n àǹtí wa fashion ó ti gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbá ọtí. Gbogbo ìgbà tó bá ti rí Christiana ìjà ló ń bá jà. Kábíyèsí ò dẹ̀ nífẹ̀ẹ́ sí yẹn. Ìsìn tí kábíyèsí wá ní pé àwọn máa kúrò ní ààfin. Wọ́n ní ara àǹtí wọn ò gbá mọ́ torí wọ́n ní kábíyèsí ní àwọn lọ sí àwọn travel ìrìn àjò. Wọ́n ní ìgbà tí àǹtí wa ti gbẹ́ pé wọ́n lọ ìrìn àjò, wọ́n ní inú àǹtí wọn ò dùn. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí, a máa mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tá à ń sọ allegedly bàbá Erin lágbé inú ààfin o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. A kí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ kú òǹgbẹ, Ọlọ́run Elédùmarè á gbàdúrà wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin tí a ti send text sí tá ti mú yín fún prize giveaway, ẹ jọ̀ọ́ ẹ send account number yín. March 14 ló máa close o, because on the 15 lè máa rí prize giveaway yín. Ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe sí channel wa, ẹ subscribe, kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ni. Ẹ dẹ̀ máa gbádùn gist ọ̀fẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.